ọ̀fẹ́ sá ní ìgbẹ́kẹ̀lé mi. Ó ní Jésù kú fún aráyé, ó kú fún èmi pẹ̀lú. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run olóore-ọ̀fẹ́ gbogbo àtúnfi wákàtí wá síwájú yín wípé kí ẹ bá wa sọ̀rọ̀, kí ẹ bá wa pàdé. Ìránṣẹ́ tí ó lè ṣí ètò yìí láti gbọ́, ẹ má jẹ́ ó gbọ́ lásán. Gbogbo ogun tó yí ká tí òjò orí yín sìn dáadáa, ẹ arrest ogun náà. Agbára Olúwa kó arrest ogun bẹ́ẹ̀. Agbára Olúwa kó tẹ ogun náà bá. Kí a ní ayọ̀ nínú sísìn yín. Jẹ́ kí ìránṣẹ́ yìí dá láyọ̀ lónìí. Bẹ́ẹ̀ ìránṣẹ́ wò lónìí. Ó ń retí ní apá ibì kan. Bàbá mímọ́ lápá tó ti ń pè yín yẹn, tó bá yẹn sọ tí ò bá yẹn sọ, orí ẹ̀bẹ̀ wò, ẹ ṣàánú ayé rẹ̀. A lu Sátánì àti parẹ́ bolẹ̀ lórí ayé wa. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àkàrà báàlì náà ni à ń gbé yẹ̀wò. Lónìí à ń wo ìrẹ̀lẹ̀ àti agbára Ọlọ́run nípa àwọn aláìlera. A lè ṣaláì máa padà sínú ẹ̀kọ́ tí torí pé background ẹ̀kọ́ wa náà nìyẹn. Onídàájọ́ orí méje ẹsẹ̀ 13. Nígbà tí Daniel lọ sí ibùdó tó ti ń rọ àlá tó ń sì túmọ̀ rẹ̀, bí àkàrà oró báàlì ṣe ṣubú sínú ibùdó àwọn Mídíánì tó túká tó sì fọ́ lulẹ̀ lúlú. A ṣàlàyé fún wa pé báàlì tá à ń sọ nípa rẹ̀ yìí, inú àwọn nǹkan worororo bí ẹ̀wà, gàrí, ẹ̀wà, àgbàdo, ọkà bàbà, báàlì ni ó common jù tí atẹ́ran àti èèyàn tájá tẹ́ran, ó jẹ́ oúnjẹ tájá tẹ́ran. Tálákà gbọ̀ngbọ̀n ní access sí, kì í ṣe oúnjẹ àwọn olówó nìkan, oúnjẹ tálákà ni. So àwa sọ nípa bó jẹ́ pé nǹkan yìí àlá tó láyé tí a bá tún compare pẹ̀lú onídàájọ́ orí 4 ẹsẹ̀ 15 níbi tí Ọlọ́run ti pe Gídíónì tó ń sọ pé inú ẹbí Mànásè àwọn làwọn wà lẹ́yìn, nítorí kò sí, ní ti ipò àwọn ò sí níwájú, wọn ò sí láàrin gan. A rí pé ẹ tó jẹ́ aláìlágbára òun lélẹ́yìí. Kí ni ìtọ́lọ́ fi máa ń wá àwọn tó jẹ́ aláìlágbára bí eléyìí láti lò fún iṣẹ́ rẹ̀? Nítorí pé bí ìṣẹ́gun bá dé, wọn ò lè fi gbogbo ògo fún Olúwa. Ẹni tó jẹ́ pé àjàlá travel throughout the world ni, gbogbo ayé ló ti káàkiri, ó ti ka gbogbo òwe nù lórí rẹ̀, gbogbo owó ló ní, gbogbo dúkìá níbẹ̀ lákàtà rẹ̀. Tọ́lọ́run bá pè é, ó lè rò pé nítorí owó òun lọ́lọ́run ti pè òun. Tẹ́ bá gbé ìbá pé Ọlọ́run fún yàn ní ìrẹ̀lẹ̀, tí a bá bá rẹ̀ nínú ilé Ọlọ́run lónìí tí Ọlọ́run sì ń lò, ó lè fẹ́ gba àga control, àga àìṣàkóso lọ́wọ́ oníwàásù tọ́lọ́run gbéṣẹ́ lé lọ́wọ́. Ìpèrè tí wọ́n bá kónú ṣọ́ọ̀ṣì yìí, wọ́n mọ̀ tí wọ́n bá kónú ṣọ́ọ̀ṣì yìí, gbogbo ètò tá à ń ṣe ti ń dán, kò ní lọ déédéé mọ́. Lórí pé Jésù sọ nǹkan kan nípa oníṣòro fún ọlọ́rọ̀ láti gbójú, bó ti ṣòro fún kẹ́tẹ́kẹ́tẹ́ ràkúnmí láti gbójú abẹ́rẹ́ wọlé, bẹ́ẹ̀ ló ṣòro fún ọlọ́rọ̀ láti wọ̀jọba Ọlọ́run. Yìí ṣe pé Jésù kórìíra ọlọ́rọ̀, ṣùgbọ́n nítorí pé wọ́n máa ń sinmi lé ọ̀rọ̀ wọn, wọ́n máa ń gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ wọn ti di Ọlọ́run fún wọn, Ọlọ́run wọn ti di tí wọn ò lè yà kúrò lọ́dọ̀ rẹ̀. Bí Ọlọ́run bá pè wọ́n gan, ọ̀rọ̀ àfẹ́ gbá wọn kúrò, ọ̀rọ̀ àfẹ́ gbà wọ́n sẹ́yìn. Gbogbo nǹkan yìí tí bí ẹ bá lọ́rọ̀ kò ní kọ́ mọ́ sí Ọlọ́run, bí ẹ bá lọ́rọ̀ kò ní kọ́ mọ́ dẹjọba Ọlọ́run. Ṣùgbọ́n bí a bá fi ọ̀rọ̀ wa mọ Ọlọ́run, tá a rò pé ọ̀rọ̀ wa lọ́lọ́run, ọ̀rọ̀ wa ni ààbò wa, ọ̀rọ̀ wa ni ipá wa, ọ̀rọ̀ wa lágbára wa, tá a sì ń fọ̀rọ̀ náà ṣe yànga sáwọn èèyàn, tá a fi ń pa àwọn èèyàn lójú, tí a fi ń tẹrí wọn bá, gbogbo nǹkan wọn yìí ò lè mú kí a jọmọ Ọlọ́run tó tọ́. Kó ní ó lè mú ká lọ́rọ̀ ká sì mọ́ sí Ọlọ́run, kó lè mú ká kí ṣe pé ó fi dègún pé dandan ní kọ́ lọ́rọ̀ jẹ́ èèyàn burúkú, pé dandan ní kọ́ lọ́rọ̀ lọ́run àpáàdì. Tí a bá Ọlọ́run bless àwọn èèyàn rẹ̀, ẹbí yẹn l'Ábúráhámù, ẹbí yẹn ní Ísákì, ẹbí yẹn ní Jákọ́bù, ẹbí yẹn ní Sólómọ́nì, àtàwọn oríṣiríṣi àwọn ọba tá a kà ń gbé yẹn Dáfídì tí Ọlọ́run fún lọ́rọ̀, tí wọ́n tún sìn nínú ìrẹ̀lẹ̀, tí wọ́n gbọ́ Ọlọ́run láàyè láti lo ọ̀rọ̀ náà. Tó kì í ṣe pé ó takò ọ̀rọ̀, ṣùgbọ́n torí àyà líle, ìgbéraga àwọn ọlọ́rọ̀. Wá rí pé ìrẹ̀lẹ̀ àti agbára Ọlọ́run tó ń rìn láti nínú àwọn nǹkan tí ò lágbára, nítorí tó fi pa láìlágbára tó fi wo Kọ́ríńtì kìíní orí kìíní ẹsẹ̀ 26-27 ká ní àgbo pé wa èèyàn mélòó nínú wa ó jẹ́ pé ńgbà tá a ti ka gbogbo òwe tán, tá a ti ní gbogbo owó, tá a ti kọ́ gbogbo ilé, tá a ní ti ojú ọ̀run ọ̀tọ̀ lórí láti ní ti ní omi yín bẹ́ẹ̀ lọ́tọ̀ pè wá. Nàìjíríà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ aláìní lónìí ẹ fi gbẹ́kẹ̀lé Olúwa. Ìbùkún ni fún àwọn tòsílẹ̀ nítorí ìjọba onígbà kété pé torí pé wọ́n jó tòsí lọ ìjọba náà ń jẹ́ tiwọn.
kéde pé wọ́n dàbí Lásárù ní àjọmọ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ tálákà náà lẹ́yìn àyà wọn lé sí ìrere tí wọ́n fẹ́ gbọ́ tí wọ́n fẹ́ gbà. Bólówó bá yídì sí ìrere tó lè fi owó rẹ̀ sí Ọlọ́run tí ò gbẹ́kẹ̀lé owó rẹ̀ gẹ́gẹ́ pé Ọlọ́run ni, ó ti dọmọ Ọlọ́run náà nìyẹn, tó lè ń lò ó fún ìránṣẹ́, tó ń lò fún iṣẹ́ ìránṣẹ́, tó ń fi ṣàánú àwọn ènìyàn, ó ti dọmọ Ọlọ́run, yóò jọ ọ̀rọ̀ láyé tó jẹ́ níjọba Ọlọ́run. Nítorí náà gbogbo wàhálà tí a máa ń ní pẹ̀lú tọ́lọ́ máa ń ní pẹ̀lú olówó àbáwọn tó ní ọrọ̀, òun náà ni pé ó máa ń jọ wọ́n lójú, wọ́n máa ń gbé síwájú gẹ́gẹ́ bí Ọlọ́run. Wọn ì fẹ́ kí kankan ó túṣe rẹ̀, wọn ì fẹ́ kí kankan ó fọwọ́ kàn án. Bí iṣẹ́ Ọlọ́run bá sọ́fà kí business wọn ti sọ́fà, gbẹ̀yìn bá sọ́fà kí business wọn ti sọ́fà. So gbogbo nǹkan wọ̀nyí ló jẹ́ kí ó dàbẹ̀. Tó gbọ́dọ̀ bá jẹ́ pé àwa jẹ́ alágbára bí eléyìí tó bá pè wá, àwọn ọ̀fẹ́ kan tó special ni. Tẹ́ bá wo Genesis chapter 32 aláṣẹṣẹ 24 sí 26, ẹ̀rí bí Jacob ti ń bá áńgẹ́lì jà, tó ń bá Ọlọ́run jà. Ọlọ́run wá fọ́ kan ìtàn rẹ̀ ní bí agbára rẹ̀ wà. Nítorí Ọlọ́run fẹ́ fún èmi àtẹ̀yìn lónìí pé bá sì sinmi lé àlelówó ẹlòmí. Ọlọ́run fún ẹlòmí ní ọpọlọ, fún ẹlòmí lójú, fún ẹlòmí létí, ẹnu, ọwọ́, ẹsẹ̀ gẹ́gẹ́ bí dúkìá àbí bí ànímọ́, bí tálẹ́ǹtì, bí ẹ̀bùn. Ìròyìn ẹni pé ó fún ẹlòmí lówó, ẹlòmí lè sọ̀rọ̀, ẹlòmí oríṣiríṣi nǹkan tó fún yẹn lónìí yìí. Ẹni tó mọ̀wé, tó kàwé, tó lè sọ̀rọ̀, ẹni tó lówó, ẹni tó gbajúmọ̀, ẹni tó mọ̀ọ́yàn, gbogbo àwọn nǹkan yìí ni Ọlọ́run lè lò fún ìjọba rẹ̀. Bọ́lá dàbí pé bọ́yá yóò wá di Ọlọ́run fún wa tí dàbí pé yá fi ṣáájú. Ọlọ́run kọ́kọ́ fọ́ nǹkan yẹn mọ́lẹ̀, bó ti fọ́ kan ìtàn Jákọ́bù. Dídẹ̀ tó pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan Ọlọ́run fọ́ kan lónìí nínú ayé àwọn ènìyàn láti fi hàn pé èèyàn ni wọ́n. Ẹ jẹ́ àfihàn wa ṣe èèyàn níwájú Olúwa, k'Ọlọ́run sì máa jẹ́ Ọlọ́run. Ká sinmi lé ní gbogbo ọ̀nà wa, ẹwà wa, owó wa, ọlá wa, gbajúmọ̀ wa, ọ̀làjú wa, ìyẹn tá a mọ̀, ẹsẹ̀ tá a ní, connection wa, ẹ jẹ́ àfi sìn Ọlọ́run. Kúkú lákòókò wa nù ayé yìí, tá a bá ti fi sìn dáadáa, àwa náà ó rí èrè bẹ̀, èrè ń bẹ nínú rẹ̀. So kí Ọlọ́run kó ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́. Kéde torí pé wíìkì ni fi ń lò wá, àbá fẹ́ẹ̀mù ni fi ń lò wá, ṣùgbọ́n nítorí pé ìdáwó tó wíìkì tó fẹ́ẹ̀mù yìí tó wíìkì yìí, àwọn náà máa ń sinmi lé Ọlọ́run, àwọn náà máa ń gbára lé. Nígbà tí kí ló fẹ́ fi sọ pé ìtọ́lọ̀ fi pè wọ́n ni, bẹ́ẹ̀ bá dénú Ọlọ́run tọ́lọ́ bá wá bùkún, yóò lè máa fi gbogbo fọlọ́run. Gbogbo tọ́lọ́run ní gbogbo lórí rẹ̀, Ọlọ́run lè kó lé fún yẹn, kò sì lè ṣe. Àwọn tí ó gbéraga sọ́lọ́run, Nebukadnesari àmàpò rẹ̀, Hẹ́rọ́dù àmàpò rẹ̀, Fáráò àmàpò rẹ̀. So ohunkóhun tó bá fún wa, ẹ jẹ́ kí acknowledge pé Ọlọ́run ló ní, òun sì fún wa. Àpẹẹrẹ pé Ọlọ́run ló ní tó sì fún wa ni pé ìwò ní lè fún wa láti fi sin Ọlọ́run, láti fún èèyàn. Tó bá ti lè fún wa láti fi sin Ọlọ́run, láti sin èèyàn, ó ti dán Ọlọ́run mọ́ wa lọ́wọ́, Ọlọ́run kó ràn wá lọ́wọ́. So a rí pé ìrẹ̀lẹ̀ àti agbára Ọlọ́run nínú àwọn nǹkan tí ò jọyàn lójú, nínú àwọn nǹkan tó weak, ènìyàn Ọlọ́run ń lò lónìí, yóò fẹ́ lò lónìí. Bí àwọn náà bá lè submit ìta pè ní ipá wa fún, tá a sì sinmi lé, yóò lọ ju bó ti ń lọ lọ. Ó gbọ́ Ọlọ́run kó fara hàn lórí ayé yín lórúkọ Jésù Kristi Olúwa. Tá a tún pàdé ní ọ̀sẹ̀ tí ń bọ̀, ire àtàlàáfíà kó máa bá yín. Jésù Olúwa. Àmín.